bàbá ní mi ní ṣépè lọ́mọ kéwù kankan tí tó bá tẹ̀mí mọ́lẹ̀ máa fi sosùn máa fi kẹ́ra torí rí mi náà ní ọ̀padà darí sí kí lè yóò kẹ́ bàbá sẹ́wọ̀n ẹ dákun kí lè yóò kọ́ àwọn alájà bàbá sẹ́wọ̀n nígbà tí wọ́n ti sọ yanya bọ́fẹ́ bá tún gbọ́n lé pé habba subhanallah ẹ sì kó fọ́tò gbogbo àwọn ọmọ wa kí lè fẹ́ fi ṣe ẹgbàgbé ọlọ́run ni ọkàn wọn hùn náà fi wí wọ́n sì tún pọ̀ lérí ẹ̀ àkọ́kọ́ ọ̀sọ́ wọn wọ́n rìn lọ́sàn-án wọ́n rìn lóru kọkùn sí wọn ọ̀sọ́ bàbá wa kàlífà ẹlẹ́ẹ̀kejì ọ̀sọ́ wọn alhamdulillah ọ̀sọ́ bàbá wa tànánà yóò sọ yìí náà àwọn òwú ní sí pé mo ti wá dásìkò tèmi ẹ máa dàrú àbí wọ́n rí bẹ́ẹ̀ kí ni bàbá tàná wí kí ni bàbá àjẹta wí kí ni bàbá àjẹrin wí gbogbo bí tẹ́ bá ti kéwú ọmọ kéwú kan náà ní lálàájí àgbà wí kò sí yàtọ̀ mo ń sì tún wí báyìí pé gbogbo àfa ayé là àfa wa o bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o gbogbo àfa ayé ni n ta àfa wa wí. ìlà sayyidun minna Ivan tamamu kọ́ lélẹ̀ Ivan fàbáyé kún fàbáyé Mustapha ajá àdáhùn Ivan kún fàbáyé Mustapha já àdáhùn جاء بعده خليفة مولانا الكمال عدول صوى خليفة مولانا الكمال عدول خليفة مولانا الكمال عدول dẹ́mi rẹ̀ ó ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ fàlàjì àgbà lórí sọ́rí bó ṣe máa fi wọ́n bẹ lọ́hùn léwu náà máa mọ́ pé wọ́n lọ́lọ́hun àìpé àwọn àfáàwọ̀ lọ́lọ́hun bí pé sí sàmìnẹ́bì ayé sì gbà kẹ́nù kan wá sàárè bàbá kọ́ wá mọ́kúta bàbá mi mọ́sùn lọ́rùn wọ́n sùn wọ́n sì wà bàbá yìí fún mọ́sùn ọ̀yọ̀bọ́ wọ̀láyìí bọ́ ọba gbà bẹ́ẹ̀ ń bẹ́nu wa tó ṣe pé ń jọ sọ̀rọ̀ bá dé sí ni bàbá ọyọ sí àfi kó o sì fẹ́ wọn débẹ̀ mo wá fẹ́ sọ̀kalẹ̀ mo fẹ́ iṣẹ́ mẹ́sẹ̀jì fáwọn bàbá fún ànsá fún àdàbíyà ni mí. ànálẹ̀ àdàbíyù. Wá káwọ́lẹ̀. Anakumula, mo ní gbèsè tí mo fẹ́ san ní bàbá. Mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ látọ̀dọ̀ bàbá tó gbèsè. Ìlú wo ni wọ́n ti lọ́rin wọ́n ní ilé ọwọ́ àbú àbádálẹ̀ ni wọ́n fẹ́ gbogbo bàbá wọn jẹ́. Báwo ní nǹkan aláàfin wá wọ́n wà á lù ú dára rẹ̀ ó ti kó. Ẹni tí ìlú wá sọ̀rọ̀ wọn nù. Bí wọ́n ṣe wá tóun náà ọmọ tó ń bàbá wọn ní ni wọ́n. Ẹnìkan tó pọ̀ sí. Àfáwọn ṣe máa mú. Bàbá wa Kàdìríyà, Ìsánù ṣe, gbogbo ẹ̀yà àfáwọn ni mo kí o, ẹ̀yìn yá àlùbáríkà. Bàbá wa wà sí pé bàbá wa sí mọ́kò lẹ́sìn náà sí. Wọ́n sì láwọn òní ilé àwọn onígbò. Sì yẹ ẹ̀gbò, ọlọ́run ní jáwọ́ lọ́rẹ̀ yìí náà. Gbogbo ẹ̀yà àfáwọn nílùú kọ̀ọ̀kan tí ò bá rí ní ibi ìkú púpọ̀. Aláàjì wa Abdulaziz Adára, àwọn tàjọ kéwù. Àfáwa
bàbá Mudir. حفظه الله آمين يا رب العالمين. bàbá Mudir ẹ ti ká wọn bàbá ẹ máa ń bọ̀ bàbá wa àdúrà gbà ẹ ti dé bẹ́ẹ̀. àfa Abdulrasheed. عافاكم الله الكريم. يرحمكم الله. عافاكم الله الكريم. lónìí bá a bá jòkó báyìí nírọ̀lẹ́ báyìí tá a bá parí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa yìí àwa yọ̀ rárá. أكرمكم الله. ìbànújẹ́ ò sì bá wa. torí kullu hayyin sayr laysa fi dunya. كل حي سيموت ليس في الدنيا ثبوت. الله أكبر. àjòkólé ní nítòkó pé à ń ṣe àdúrà fún bàbá wa àfà wa al-marhum Sheikh Abdulkadir Bun Alhaji Àgbà رضي الله تعالى عنه. Bun Habibullah Bun Musa al-Adab. àwọn àdé bọ́ sọ fún wọn sọ̀kalẹ̀. الله أكبر كبيرا. kálukọ́ sọ̀kalẹ̀ ní yóò kú ọba dáyé rẹ̀ náà kò sí tẹ́yìn ó fi kú. àwọn akpẹ́kọ̀ gbogbo ayé wa bá wa dárò àtẹ káàdì àmọ́ àdúpẹ́ o bàbá ní dúpẹ́ o. gbogbo obì ní kálukú ti wá ẹlòmíì ti sílẹ̀ wájú ó ti ṣẹlẹ̀ ní báàlù ti gbé àti gbogbo tí ń jẹ́jẹ̀ máa mú ní lọ́dí sí. àdúpẹ́ ọlọ́run wọ fúnra rẹ̀ àdúpẹ́ fún ọ. alhamdulillah. wàhánà máa lè sátìlà òun bí dáyà. سبحان من ليست له بداية ولا له حد ولا نهاية. سبحان من ليست له بداية ولا له حد ولا نهاية. ليست له بداية ولا له حد ولا نهاية ولا له حد ولا نهاية. الله أكبر. Gbogbo bá wá dé báyìí, gbogbo àwa tá a wá kù kọ́ ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ bẹ́ẹ̀, à á ṣe táàsì àmì torí ẹ̀gbin ọwọ́ ọmọ ẹ̀mí ẹni kan sí ọmọ gbóná, àwa dìde àwa tó wa, bàbá là dúpẹ́ o. سبحان من ليست له بداية ولا له حد ولا نهاية. Ẹ wá wo èsè tí gbogbo ìyá wa pọ̀ báyìí ṣẹlẹ̀ wà yìí nìkan ní bẹ́ẹ̀nù mi. Ọkàn mi ń lọ bí kí n sọ wá sí yìí ní bàbá pọ̀ wọn ò fi. Àbá Sheikh Kamal Ayẹ̀mú. تقمك الله. أبا الشيخ الكمال بأن يموت. كلام أبا شيخ الكمال أن يموت كلام مدمن للعاقلين. أبا الشيخ الكمال بأن يموت.
كلام مجمل للعاقلين 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 الله أكبر كلام مجمل للعاقلين تفقده شيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا الذين قتلوا في سبيل الله أمواتا لا تحسبن الذين قتلوا في سبيل الله àwọn tí ẹ̀mí wọn bọ́ nítorí ìtọ́lọ́ lójú ọ̀nà lọ. لا أمواتا الله أكبر بل أحياء عند ربهم يرزقون أحياء alààyè ni wọ́n ń dàrọ́ bí ní lọ́dọ̀ ọlọ́run ọba wọn yurzaku táǹkẹ́ wọn táǹkẹ́ wọn. الله أكبر táǹkẹ́ wọn níjẹ ìmú ìná ìlò wọn. فرحين بما آتاهم الله من فضله ọlọ́run èlò fáríwù ayọ̀ ẹ sábà lo ayọ̀ ọpẹ́ ni máa ń lò gbogbo bí ọlọ́run fi lo ayọ̀ lọ fura sí ó lo ayọ̀ fáwọn tí ò sí mọ́ tí wọ́n ṣe dáadáa ó lo ayọ̀ fẹ́ni ó ké Kùránì. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ولا تفرح إن الله لا يحب الفرحين الحمد لله فرحين بما آتاهم الله من فضله fún àwọn tí ó kú bẹ́ẹ̀ pé wọ́n máa síjú ẹ̀yìn wọn ni wọ́n sì máa orí dàbí òní rẹ̀ wọ́n gbòdè ṣe kí wọ́n fi láti bàbá pọ̀ wọn. gbogbo ẹni ìyóhùn tó wá kírun sí àyín ní dọ́tà kírun ìyí tí ń bẹ̀rẹ̀ mi kálukú ni pé à ń lọ kírun sára ẹjẹ́ àgbàlá. كما فلعب الشيخ الكمال بأن يموت أبا الشيخ الكمال بأن يموت nínú lẹ́yìn ìgbà tá a parí àwẹ̀ yìí a lọ bí bá a sì síta ṣàwàl bàbá wa lẹ́yìn àgbà tí wọ́n pèsè yìí náà wọ́n kó wa lọ ọ̀dọ̀ bàbá láwùdọ̀ lálẹ́ òǹkà wa wọnú agbo arábìnrin kan wá jòkó báyìí ọmọ ó sì gbọ́ ọmọ lọ́wọ́ bàbá wọn kọjá èmi mo sì tẹ̀lé wọn ní wọ́n fọwọ́ ra aṣọ wọn ní sèké ra mọ̀ nílé. أبا الشيخ الكمال بأن يموت aṣọ nípa ó sì gbà sọ wọn ní sì ń fọwọ́ ra níbi ra mọ̀ nílé kí ni bẹ́ẹ̀ rẹ̀. أبا الشيخ الكمال بأن يموت كلام مجمل للعاقلين كلام مجمل للعاقلين. a lọ wá sí àlàdé àgbà
àbí ọba dé Adéwọlé à ń lọ wá sí à ń lọ mọ́sálásí Àlàájì Àgbà. wọn náà ló kọ mí ọmọ Àlàájì Àgbà. Mọ̀sọ́ Táíwò à ń lọ. Àgbà. Mọ̀sọ́ ní sọ̀ká ìfún à ń lọ. Àlàájì Àgbà. Àbá ṣe kúlì kàmáàlú bí àyẹ̀mọ́ta. Bàbá náà bàbá pọ̀fẹ́sọ̀ kéèké ni. Bàbá Àlàájì Àgbà bàbá wa nígbà àkọ́kọ́ wọ́n kó wa rìnrìn àjò tó kọ́ńtì mẹ́rin la lọ. Àbáàdì àwa dé Ghana. Ilé táwọn nìkan ń gbé ó tó pápá mílíọ̀nù sí èèyàn márùn-ún. Agbábẹ̀ lọ alùpùpù méjì àtúnwá lọ àtúndarí síbẹ̀ wọ́n ní kùn ilé Àlàájì Àgbà tó. Àkàṣe khulikamaalu bí àyàmọ́ta. Bàbá tó kéré bí òtí bèèrè lọ́dún bá wà lókè ayé lè sún mọ́ wọn. Kàlámọ́. Táwọn làwọn olókèrè. Àlàájì Àgbà kàlámọ́ mọ́júwàlọ́ lílẹ̀ àkìlínà. Ìwọ àtẹ̀mí náà tó dóde kan tí ó ní ọmọ àpò ẹ̀ máa wọlé. Àkàṣe khulikamaalu bí àyàmọ́ta. مجبلوا للآكلين فخر العربي wọ́n bá lọ Cairo tó gbádùn ara rẹ̀ nísìnyí tó sáyé lọ́mọ àbí kó o dé mòwe. wọ́n wá ní kankan àwọn kì í ti wọlé kalẹ̀. Àlàájì Àgbà dé sí. Mọ̀nsọ́lọ́fà. الشيخ الكمال بأن يموت. كرمكم الله. كلام مجمل للآكلين تفقده خيال أو سراب تأثره نراه مدى السنين نرى خلفاءه شكلا شبيها تخلقه تجلى في البنين خلفاءه شكلا شبيها تخلقه تجلى في البنين صفي الله أوله كريم أولهم كريم. Ẹni ọ̀wá ṣe wá sí bí gbogbo àwọn àfa àwọn tẹ́ ti ṣe wá sí afẹ́ dúpẹ́ fún wọn. Sheikh Abdulrazak Ajíkòbí ló pilẹ̀. حفظه الله ورعاه. Ẹ ṣé o Sheikh Abdulrazak. Ó di ijọ́ kejì bàbá wa Nùdírù wa. حفظه الله ورعاه. Sheikh Ar-Rais Yusuf. Wọ́sẹ̀. Mahami. صفي الله أوله كريم ركيك الجنب رأس المحسنين. الله أكبر. صفي الله أوله كريم. Bàbá wa mufti gbogbo Ìlọrin ló ti bẹ̀yà. Allah. Bàbá lè dúpẹ́ fún mi. صفي الله أولهم كريم. Wọ́n ní bàbá dàgbà lókùnrin tẹ̀jẹ̀ ńlá في البنين. Iṣẹ́ sí wọn òun ìwà wọn òun ojú wọn òun ṣákílá ẹ mọ̀ rí bàbá lára wọn. الله أكبر. صفي الله أولهم كريم. صفي الله أوله كريم.
أوله كريم. الله أكبر. رقيق الجنب رأس المحسنين. Bàbá wa alájà àlífà alákọ̀ọ́kọ́. الله أكبر. Alájà bẹ̀lẹ̀ kejì. Tó bẹ̀rẹ̀. Wọ́n wà nínú àkọọ́lẹ̀ láti pè wọ́n lóko. حفظه الله ورعاه. Bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ Sheikh Safiyullah. وأحمدنا المثقف ليس يهفو رأس المحسنين. وأحمدنا المثقف ليس يهفو. أحمدنا المثقف ليس يهفو. بابا وشيخ أحمد الله ولا يغار على نوافة مسلمين. fún mi ní fact and figure. Mo ṣe ìgbọ̀gbọ́ fún mi ní fact and figure. أكبر أحمدنا المثقف ليس يهفو. Iṣẹ́ ẹ̀rọ ọlọ́run kan bàbá yẹn ṣe ń di ẹ̀ máa dá àlùbáríkà sí. àmín àmín. Ṣé ẹ̀rọ tí àṣùgbọ́n àtàwọn ají báyìí. Wọ́n lọ́lẹ̀ àfáwà KSK. Wọ́n dáhùn. Àṣùgbọ́n àní apàtẹ̀ṣùgbọ́n àdédé aró ìlú. Àná kó ló dé lóríṣìí ní ìwò yìí wo ló dé sá. Kí wọ́n á ní báyìí à ń lọ́dọ̀ àwọn SSG. Wọ́n sì wọlé wọn. Ẹ̀sọ́ bá làájà pé wọ́n ti gbé mi jáde. Lérí ọ̀rọ̀ ọmọ ọlọ́run. وأحمدنا المثقف ليس يهفو. Bàbá wa yìí sì ní o ti ṣe. Wọ́n ní consider it done. أحمدنا المثقف ليس يهفو. يغار على نوافة مسلمين. Ilé ìyá máa sọ oore fún ọ, bó wọ ọmọ, bó wọ ọmọ mọ́. Bọ̀ wá bẹ̀ torí mo ní mẹ́sẹ̀jì ní ọ̀lẹ́ ìfún ọ̀dà yíyà. يغار على نوافة مسلمين وعبد الله. Bàbá wa àṣẹ Ahmed ọ̀rẹ́ ìwọlé àlàyé àgbà found and fake. Ògbó obì ni wọ́n lè tẹ̀lé yìí tí ò fi sórí rẹ̀. Ọ̀kan ní sẹ́kà lọ́ba níwì. Ẹ̀rọ ọlọ́run kan wọ́n sọ pé èmi kárin ẹni tí wọ́n pọ́n lẹ́yìn tí ń fẹ́ yín rẹ̀ san wá lónìí bàbá yìí ló fún un sẹ́. أكرمكم الله. أحمدنا المثقف ليس يهفو. يغار على نوافة مسلمين وعبد الله سلطان خطيب جريء لقلبه نطقا مستبينا. خطيب جريء القلب نطقا مستبينا. الله أكبر. جريء القلب نطقا مستبينا. الله كذا الجندي مرتبة رشيد له الاتقان عينا كان فينا. مرتبة رشيد رشيد له الاتقان عينا كان فينا. أكرمكم الله. Fún ìmú bàbá àlàdé àkàtẹ́ ṣé ìmọ̀ọ́mọ̀ kàmọ́ọ̀lù bíi fíìmù táwa youtube ìlú ṣe àlọ́dún tiẹ̀ ní indoor floor ní stadium gbogbo bí àwọn èèyàn ti wá tò sí wọ́n wá ní gómìnà ń bọ̀ làwọn nígbà náà wọ́n wá lé gbogbo kálukú yìí ẹni táwọn ọlọ́pàá ń kù ní wọ́n ń lù báyìí àwọn lè kẹ́sì jòkó wà. كذا الجندي مرتبة رشيد له الاتقان عينا كان فينا. الحمد لله. وعبد القادر المرحوم فرد خلافته حوت مجدا مبينا. وعبد القادر المرحوم فرد
وعبد القادر المرحوم فرد خلافته حوت مجدا مبينا فرد خلافته حوت مجدا مبينا ìlànà àwọn ọkọ̀ gbogbo orí tó pọ̀ lóko rẹ̀. wọ́n náà máa máa ọlọ́run fún wa ní yunifásitì gbogbo àyè gbogbo wọn kárin ọ̀pọ̀lọpọ̀ ló ṣe níṣẹ́ ni wọ́n wà lókè ní wà. كرمكم له القدم والقلب الشفوق له القدم والقلب الشفوق أحب سلامة الجو يقينا. kọ́dà bí òdùn mẹ́ni fẹ́ sọ wọ́n lè pe ọ̀rọ̀ tí ń ṣe sọ yìí kò mọ̀ kí ò ní dùn lẹ́nu ní ayára ní dùn mọ́ àmọ́ yìí ní the truth is truth mọ̀jà fọwọ́ kó. له الإيمان له الإيمان بالأقدار عزما بما فعل الخليفة قدر دينا. Ọlọ́run la gbà fún làwọn àfáà wa gbà fún lè ní èédé akárí bọnú bí nǹkan bá dé torí bẹ́ẹ̀ ni tí nǹkan méjì bá ń ṣe tí ọba sọ́ra yóò ṣe náà. Ẹni tí bá ń rí dùnú tí ọba sọ́ra tí ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣe náà ẹlòmíì ò pé èmi níyọ ṣé mo wọlé ọkọ sí nítorí kọ́mọ rẹ̀ wọ́n ń sorí ire ní wọ́n ń ṣe fìlàfìlà. Ó sì ń ṣe ti ẹni pé ìtọ́ bá ń rí dùnú ṣe pẹ̀lẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni máa rí náà bí èèyàn bá ń wá ń bàjẹ́ mọ̀ mú Ọlọ́run bí ẹni pé kò sóore kan rí. Ẹ̀ṣẹ̀ lè rí tọrọ dé ní àyílẹ̀ àfa wa kẹwàá rí tí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbà pé iná lè lọ. أكبر إن إليه راجع له الإيمان بالأقدار عزما. إن الكلام لمبتلي إنما يبو لأيك ولا لا تفزع يا من يبتلى. إن الكلام لمبتلي إنما يبو فلم باندا وتم في نراكو هذا هو نكال مسلم. wọ́n tẹ̀léra wọn tí ẹ bá ní mítìmì àwọn àfọ àbátárì wọ́n kú méjì ni. لا إله إلا الله بما فعل الخليفة قدر دينا بما فعل الخليفة قدر دينا. بما فعل الخليفة قدر دينا gbogbo tó fún bàbá àná ṣe àmọ̀yọ́rù sí o táwọn sẹ̀mí náwó sí ò sí ẹni اللهم إنا رضينا عن الشيخ عبد القادر بن محمد كمال الدين بن حبيب الله بن موسى الأدبي فرض عنه بما فعل الخليفة قدينا بما فعل الخليفة قدر دينا. Bàbá ẹ má bínú bẹ́ẹ̀ ọba fún fèrè rẹ̀ fúnra rẹ̀ wọ́n fọ́n tọ̀kú fún. Àwa wà ní kúmásí bàbá wa lónìí, àfà wa. Kò kéré nu contemporary wa yìí àtàwọn tó jù wá lọ tí ò pé wọ́n ń sábà. Lọ́wọ́ Professor Jimba, àfà wa láyà. Ṣé ka àkọọ́lù léèjì? Bàbá ṣèkè ìgbà wọ́n ti rántí báyìí. ilaha illallah. Àkọọ́lù léèjì. Àwọn yàrá ti wá lulẹ̀. Alhamdulillah. Abdulgani Rasulullah. كرمكم الله خليفتنا الحبيب أجعل مقامه له في قلوب الطالبين مكانا.
wọlé. Allahu akbar. Ó tún bu àgbèrè sí. Gbogbo àwa mọ̀mú àwọn gbé ẹgbẹ́ ilé Abímbọ́lá ń bẹ̀rù ni wọ́n gbé. Bàbá ní ìdánwò lọ àwọn ìwà àwọn akàwé ń bẹ̀ lálẹ́. Àwọn náà lè wálé wa. Abdulrasheed ti kú. Bàbá kí Abdulrasheed. Khalifatun al-hali ajallu maqamuhu lahu fi qulubi at-talibina makana. Ìmọ̀ wọn dáadáa, òun kì í sọmọ kí ó wà lájà pẹ̀lú. Kẹ́kọ̀ọ́ wá rí ẹ̀yin tẹ̀ gbálẹ̀ kéwu akọjá tẹ̀ mọ̀ wọ́n bí wọ́n ṣe ń yà yín lọ́fà. Bó wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan bá ti wà níwájú báyìí, àwọn yòókù ọmọ ṣe báyìí. Ó ti ní bàbá wa jẹ́ àrùn ìlà fún ojú òkú lẹ́kọ̀ọ́. Nígbà wọn dé nísì. Nígbà wọn dé wọ́n sì láwọn ìjókòó. Èéṣe wọ́ tó ń ṣe gánagánagánagánagánà. Wọ́n tẹ gbòógì àgbàlagbà wọ́n yà kọ́ mọ́ bàa tètè kú. La ilaha illallah. La ilaha illallah. Khalifatun al-hali ajallu maqamuhu ajallu maqamuhu lahu fi qulubi qalbina makana. كرمكم له عفة زانته عزة نفسه زانته عزة نفسه له عفة زانته عزة نفسه. Láti wí gbogbo tó bá wù ọ́ ni ọmọ wí. Bàbá sì ti sọ fún mi nísìnyí wọ́n lẹ́nìkan kan àbí bàbá sọ fún mi nísìnyí pé ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ntí wọ́n wí rè o. Ntí bàbá wí lọ nísìnyí tí mo kúlẹ̀ tí wọ́n wí ni wọ́n ní ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnì kò sì sọ fẹ́nìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ntí wọ́n wí nù. Ẹ wá gbọ́ mo fẹ́ sọ̀rọ̀ kan tó le àmọ́ nǹkan sàn ara mi ká má sì gbọ́. Kẹ́sẹ̀ kó ń bu yẹn no. Torí tí ń gbọ́ mo ti gbọ́ pé ẹ̀mọ́ta àfáà yára gbọ́ oníṣòwò pé yóò ṣe sùúrù yìí o wọ́n ti kùn létí mi mo ti gbọ́ àmọ́ ní tí mo dì mú ní tí mo bá ti ṣe nǹkan gbẹ́dó ọgbẹ́ odó tán sọ́ọ̀ ní kí gbẹ́nugbẹ́nu ọmọ gbẹ́nu ni. Oríire ni kọ́lọ̀wọ́ kádàrá fún wa bábí làábì bá padà kírun sáwà mútàbátì àdánù òkò ní àlùkùrá pò ní. So torí ìdí èyí ìtumọ̀ ánàkùnlá bẹ́ẹ̀ lè rán mi àìbẹ́ ẹ̀kọ́ sà. Torí náà bàbá wa yìí àáfàá wa tí wọ́n kó wọlé lọ́wọ́ ni wọ́n wà ń jòkó yìí. Aláyájúrí ajírọ̀lì ìlàhù. Oríire. Gbàrà tẹ́mi ti wọlé kéwú ni mo ti wà nú àwọn tí ń ṣe tàmsílíà àwọn náà bàbá ẹ bá wa wọ́dà rí jáde. Mo sì ti sọ fún rẹ́gísírà. Jọ̀rọ̀mọkùnrin aláìbìí ajẹ́rọ̀ ìyàwó sáàdẹ̀tẹ̀ nítorí bí ìpínlẹ̀ ìnáwó lọ́mọ àná
عظيم ẹṣẹ ẹpẹ bàbá ẹṣẹ غايته التقى adúpẹ́ adúpẹ́ عظيم adúpẹ́. لديه العلم غايته التقى ibi bàbá fi wọ́n sí wọn pé ọmọ ẹ̀ tí bàbá fi papòdà. غايته التقى àwọn ẹgbẹ́ wọn sì ti káàkiri tí wọ́n ti ń mèkì owó káàkiri wọn ò wá kò ní máa hàn. غايته التقى ó ti di ẹ́bìdé ti di àwí àwọn débi pé nísìnyí ó tún wá ń bá wọnú ọgbà tó ń bá yìí tí wọ́n tún kọ́ àwọn ọmọ wẹ̀rẹ̀ jọ mú ní assalamu alaikum. discipline náà náà wà ń jòkó yẹn. عظيم لديه العلم غايته التقى sọrí no nonsense tí alèrèdáwí wọn lé ìwọ ni tó ń bá ń lọ tọ́jú ìwà ara rẹ ní déédéé ń tọ́ bá lọ náà ní kò sí. wọ́n wá lè béèrè lọ́wọ́ rẹ̀ pé kámi lọ́wọ́ fèlà àrùdè wà fi sàmà ẹ wò béèrè wọn kámi lọ́wọ́ في الأرض وفي السماء ìbéèrè rẹ bá ṣe wá pé ló sì dáhùn kan sọ mọ̀ pé ìbéèrè ìdáhùn kan ní wọ́n retí lọ́dọ̀ rẹ̀ ọ̀wọ́n lè gbà béèrè mẹ́ta lé anọkùn ọ̀tọ̀ àmì mú. لديه العلم غايته حفيظ حقوق الناس wọ́n wá máa fún kálukú ní ìwọ rẹ̀ ẹ wo pélé ìgbà wa wọ́n ní ẹ lọ kí wọn pé wọ́n kú àtàárọ̀ wọ́n ti rán yín lónìí àwọn ti rán màá lọ grand card ẹ̀ máa yí wọ́n rí mi ní mẹ́jọ wọ́n ti pẹ́ ń jòkó púpọ̀ ojú wọn kún wa ẹ lọ kí wọn pé wọ́n kú kalẹ̀ wàláhì báwọn bàbá ṣe ṣe bàbá tí gbàlejò débi tí wọ́n mọ̀ fọwọ́ kan staircase pé sorry sir. حفيظ حقوق الناس máa gbọ́dọ̀ وفاؤه láti ẹ̀dá pẹ̀lú ọmọbìnrin sọ. حفيظ staircase táwọn àlejò ọ̀tẹ̀ wọ́n tún wá fọwọ́ wọn lọ dọ̀tí bàtà náà wọ́n fi. حفيظ حقوق الناس حز وفاؤه لأحد وميثاق وليس يهان. bẹ́ẹ̀ ṣe wọ́n rí un bẹ́ẹ̀ náà ni wọ́n lámójúkò bẹ́ẹ̀ náà lámójúkò bẹ́ẹ̀ náà wọ́n lámójúkò. حقوق الناس عز وفاؤه قنوع bá a ṣe ẹ ti jẹ bẹ́ẹ̀ أعظم ربي وخالقي. ọ̀nù ayọ̀ ọkàn níbi ọ̀rọ̀ ayọ̀ ọkàn níbi kéèyàn sẹ̀yàn wọn láyọ̀ ọkàn bàbá wa sẹ́kí máa làmí lọ́sọ̀rọ̀ yìí fún wọn láwọn ń bá bàbá travel bàbá ni wọ́n pe àwọn wọn lè kó wọ́n ní bàbá wa ló mọ́ta wà ń bẹ̀ wọ́n ní káwọn wá tó kún un ní wọ́n ní wọ́n sẹ̀ ra mọ́tò kan gbà náà wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ní mọ́tò méjì wọ́n ra ń gbà ní bàbá wa ní òde ibi tá a fẹ́ máa lọ yìí wọ́n kọlu mọ́tò wa lójú ọ̀nà bọ́yìí wọn náà kú kàrámù bàbá sẹ́kí máa làmé mo sọ fún wọn mo ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi yìí ń sọ wọ́n ní sọ wọ́n kọlu mọ́tò wa lójú ọ̀nà tí wọ́n bá ti wá kọlu èmi ò ní sẹ̀rọ̀ ájà fáńlá ìwọ ni ẹjọ́ máa sọ. kátó pọ̀ lé àwọn àwò pé wọ́n kọlu mọ́tò Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ wọn kọlu àwọn dé Ìbàdàn táwọn mọ́tò ẹnìkan bá kọlu mọ́tò. wọ́n kọ bàbá sì dákẹ́ wọ́n láwọn alájà fáńlá bá jáde àwọn náà ti jáde bàbá sì mú tẹ̀sùbá àwọn sì ń rìn wọ́n láwọn alájà olùmọ́ta wá ń bá fà wọ́n Yakubu wá ìbọ̀lọ̀ fún wọn ló kọ lọ sọ fún àfáà ńlá pé èé ṣe ó ti tó. wọ́n làwọn lọ pé àwọn àfáà wa ló mọ́ta pé àwọn bàbá ní ẹmọ bọ̀ tó ṣe ọ̀gbọ́ngbà tí wọ́n ní èmi ni àkókò pọ̀ wájú mi wọ́n ní wọ́n ọ̀sẹ̀ wọn àfáà yìí wọ́n ní wọ́n ń fà á lọ àwọn ọ̀dáwọn ni pé tún lọ tún pèpè mi ní ọmọ bọ̀ wọ́n á jọ pé ànàkùnlá nígbà wá mọ́tò tó yẹ wọlé ọ̀yá mo sì ní ọmọ bọ̀ ó sì dá ànàkùnlá ẹni ó lè yẹ ọmọ lọ ó tún wọ́n mọ̀ bọ̀ Ọlọ́run máa dá sí wọn ní gbogbo ìgbà. má dúró lérí pé ọ̀sẹ̀ mi tó fẹ́ rí dì mọ́
àwọn igi ẹran tó ká bá fẹnu sọ àfikọ́ lọlẹ̀ èéṣe ó lè ba tiẹ̀ jẹ́ àmọ́ yóò dínkù lára tiẹ̀ náà bẹ́ẹ̀ ni àwọn kan rí bẹ́ẹ̀ èèyàn lè ṣẹ̀ wọ́n kọ́ lọ àmọ́ dìwọ́dì mọ́ ìtọ́kàn wọn bá fi ń gbóná àwọn tó mọ ọ̀rọ̀ tí wọ́n mọra wọn irú àwọn bàbá ni wọ́n fi bínú okúkú ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ ò ní lọ kọ̀wá dì í sọ́kàn ẹni ọ̀sẹ̀ ń lè tiẹ̀ lè mọ bàjẹ́ àmọ́ tí ọtí ẹ náà mọ̀ sí -1 -2. bàbá ní mi ní ṣépè lọ́mọ kéwù kankan tí tó bá tẹ̀mí mọ́lẹ̀ máa fi sọ̀sùn máa fi kẹ́ra torérì mi náà ní ọ̀padà darí sí. bàbá wa tá a nílò lù. kọ̀nù ọ̀dùnmá àtọ̀ kọ̀nù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n yọnu sí wọ́n láyọ̀ kan pẹ̀lú tọ́lọ̀ fún wọn. كريم المحيا في أبينا حسانا كريم المحيا في أبينا حسانا ọlọ́rẹ̀ ni wọ́n ṣìṣàn ọlọ́run ni ó péjọ sára yín bó ṣe wá ṣe fún yín gbogbo ohun tẹ̀ ń tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ fún tìsí ó yàtọ̀ ọ̀rẹ́sà kẹfì hálífòkè ilé ìwọ̀sọ̀ ibi. وليس كثيرا alifu ọlọ́run bá aṣọ yín فخلي وصاحبي ọlọ́run bá dáàbò bò yín. وإن عدوا واحدا لكثير kí lè yóò kẹ́ bàbá sẹ́wọ̀n ليس كثيرا ẹ dákun kí lè yóò kọ́ àwọn àlájà bàbá sẹ́wọ̀n nígbà tí wọ́n ti sọ yanya bọ́fẹ́ bá tún gbọ́n lé pé habba subhanallah ẹ sì kó fọ́tò gbogbo àwọn ọmọ wa kí lè fẹ́ fi ṣe ẹgbàgbé ọlọ́run ni ọkàn wọn hùn náà fi wí wọ́n sì tún pọ̀ lérí ẹ̀. عليك بإخوانك ó ṣùgbọ́n bàbá ọlọ́run sọ bàbá ọlọ́run sọ àgbà àfẹ́ àwọn ọmọ kàlífà alákọ̀ọ́kọ́ ọsọ wọn wọ́n rìn lọ́sàn-án wọ́n rìn lóru kọkùn sí wọn ọsọ bàbá wa kàlífà ẹlẹ́ẹ̀kejì ọsọ wọn alhamdulillah ọsọ bàbá wa tànánà yóò sọ yìí náà. عليك بإخوان الصفاء فإنهم عماد إن استنجدتهم وظهورا. jẹ́ n kó ń bẹ́ àfà أكرمكم الله. àmọ́ kò burú kí n fà yín lọ́nà lọ́wọ́. bí sẹ́rìnù ìdá sayyidun minna khalaqa ma sayyidun. إذا سيد منا خلا قام سيد قول bí àkíwálé kọ̀wúlù ó ti jáde kọ̀wúlù bí àkíwálé kìrámì fáwúlù. بأقوال الكرام فعول بأقوال الكرام فعول. ìdá sayyidun minna tí ọ̀gá pé àgbà kan wà lílé ọlọ́run kan lára wa táwọn bá lọ. قام سيد àbútà máàmù lọ́kọ. إذا سيد منا ìdá sayyidun minna orin ní kọ́. إذا سيد منا kàlá قام سيد kọ́mọ̀ sayyidun ntí ọba tún lálẹ́ wù láyé ni sayyidun náà ni ọ̀gá náà ni. بأقوال kọ̀wúlù bí àkíwálé. قول بأقوال الكرام فعول. kọ̀wúlù bí àkíwálé lè kìrámì yóò máa sọ̀rọ̀ táwọn ẹni rẹ̀ ń sọ àwọn òwú nìsín pé mo ti wá dásìkò tèmi ẹ máa dàrú àbí wọ́n rí bẹ́ẹ̀. kí ni bàbá àtàná wí kí ni bàbá àjẹta wí kí ni bàbá àjẹrin wí. gbogbo bí tẹ́ ẹ bá ti kéwú ọmọ kéwú kan náà ní lálàájì àgbà wí kò sí yàtọ̀ wọ́n sì tún wí báyìí pé gbogbo àfa ayé là àfa wa o bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o bẹ́ẹ̀ ni kò jọ wà lẹ́mìí rẹ o gbogbo àfa ayé ni n ta àfa wa wí. إذا سيد منا خلا قام سيد. ivan كرمكم الله. tamamu kọ́ wa lélẹ̀ idan إذا fàbáyé kún fàbáyé
Mustapha ajá àdáhùn. إذا كن فبايعي مصطفى Já àdáhùn. جاء بعده Khalifata Maulana al-Kamalu Adulu. Sọ́wọ́. خليفة Maulana al-Kamali Adulu. خليفة مولانا Kamali Adulu. Jẹ́mi rẹ̀ ó ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ fàlàjì àgbà lórí. Sọ́rí bó ṣe máa fi wọ́n bẹ lọ́hùn léwu náà máa mọ́ pé wọ́n lọ́lọ́run àìpé àwọn àfáà wọn lọ́lọ́run bí. Wọ́n yé sì sànẹ́bì ayé sì gbà kẹ́nìkan wá sàárè bàbá kọ́ wá mọ́kúta. Bàbá mi mọ́sùn lọ́rùn wọ́n sùn. Wọ́n sì wàhálà báyìí fún ọmọ sùn. Ọ̀yọ̀ bọ́ wọ̀lá ìbọn ọba gbà bẹ́ẹ̀. Ìbẹ́nu wa tó ṣe pé ń jọ́ sọ̀rọ̀ bá dé sí ni bàbá ọyọ sí. Àfi kó o sì fẹ́ wọn débẹ̀. Mo wá fẹ́ sọ̀kalẹ̀ mo fẹ́ iṣẹ́ mẹ́sẹ̀jì fáwọn bàbá fún àdàbíyà. Àdàbíyà ni mí. Àngálẹ̀ àdàbíyù. Wá káwọ́lẹ̀. sallallahu alayhi wa sallam. Anakumula, mo ní gbèsè tí mo fẹ́ san ní bàbá. Mo níṣẹ́ tí mo fẹ́ jẹ́ látọ̀dọ̀ bàbá tó gbèsè. Ó sì ṣẹlẹ̀ ńgbà tí bàbá Khalifa àkọ́kọ́ tí wọ́n gbèsè. Nígbà tá a parí tán rọ̀lẹ́ báyìí. Tá a wá wọlé ọ̀rọ̀ tí ń sọ yìí bàbá wa Khalifa ẹlẹ́ẹ̀kejì wọ́n wá jókòó. Bàbá wa Sẹ́ríkì Màlàmí ń bẹ ń bẹ. Bàbá wa Ebi Sàlà ń bẹ ń bẹ. Àtàwọn àfa wa kọ̀ọ̀kan ń bẹ ń bẹ ńjọ́ náà. Àwa fẹ́ túká wọ́n fẹ́ yọ̀dà àwọn ni wọ́n ṣàdúrà wọn ní àánàkúnmọ́lá ọmọ lámàánà méjì lọ́dọ̀. Wọ́n ní wí. Owó kan ń bẹ táwọn àlífà kó fún mi. Àánàkúnlọ́ owó wọn ni mo kó lọlé. Kí ni ṣe tí rèé fẹ́ kówó sọ́wọ́? Ẹni tá a fẹ́ fún kéèpé àwá sí. Owó òun kun ègbà lọ́dọ̀ mi tí wọ́n lóhun dààmú ní ìdí lọ́wọ́ ìbẹ̀ ńlédè. Èèlò lọ́jẹ́ mo ní ìmọ̀. Wọ́n ní kílẹ̀ lẹ́ẹ̀kejì mo ní tò. Ọ̀kan ní àwọn ọmọ kéwú yín tó ń bọ̀ tó wà lọ́dọ̀ mi tẹ́ fi sọ́dọ̀ mi. Ó wá bá mi láàárọ̀ ọjọ́ kan pé òun lálàá pé òun lọ kókó làwá wà lóko lówó. Òun wá rí i pé ogun ṣẹlẹ̀ lóko lówó ìlú dàrú. Òun wá ń sáré bọ̀ wá lépo òun bọ̀ wá bá mi. Odò kan wá ń bẹ lọ́dọ̀ wa bíríìjì kan àlìsì kọ́mọ̀. Ó sì jáǹgbà náà lẹ́nu ọ̀nà àgbà àgàkà. Ó jáǹgbà náà. Ó lòun wá kan ọmọ òun bẹ́yà yín. Àmọ́ ní dákọ̀ ẹ̀. Òun wá kan bàbá àáfàá kan àgbàlagbà lẹ́nu ọ̀nà ni. Wá ń bọ̀ lọ. Jòkó kò mú kọ́. Ó ló sì gbẹ́kọ̀ fún òun wá mú kọ́. Òun wá tún lọlé wá sọ̀dà fáà rẹ̀ lọ. Ṣé kìíní tọ́sẹ̀ rẹ̀ lóko olówó lọ sọ fún? Kìí ṣe bẹ̀ ní ọmọ fa yóò kárí gbogbo Nàìjíríà ni. Wọ́n ní nìkan àmọ́ lọ sọ fún. Èmi ọ̀rẹ́ mi ti sọ̀rọ̀ ọ̀rẹ́ mi sọ pé kẹ lọ ké Alkùránì 1000. Bó láṣẹ wá ṣe oníṣe bọ́mọ ọ̀rẹ́ mi wà ń bẹ̀. Mo wá ní sọ́rọ̀ ìtọ́ bàbá àlífà àkọ́kọ́ sọ́rọ̀ ìtọ́ sọ fún mi ìyá ọgbà mi ọ̀ká mo wá bá wọn jọ́nà ọlọ́run oyé ọ wọ́n wá bá wọn pé ánàkúnmùlà báyìí wọ́n ní àtìlẹ̀kùn wọ́n ní ọ̀rẹ́ mi ojú táyé ṣẹ̀ṣẹ̀ sọ̀kan fún mi ní tá a ṣàdúrà tá a ṣẹ̀ṣẹ̀ pẹran á ṣèyí náà ni àmọ́ àsìkò òṣèlú ni ṣé wọn ò ní pẹ́ nìkan lọ́rán wa lọ́dún náà mo ní ànàkùnmùlà kò lè àwọn ọmọ Zúmùrà ti fẹ́ wọlé
a sì múra tá a ṣe sàádà tí wọn bá ti wọlé a máa daṣẹ́ ilé kéwù yẹn nìkan ò ní yíwọ̀n sì dáa wọn àmọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí a sì ẹyọ kan àwọn ni wọ́n wí àwọn àṣẹ ẹyọ kan wọn ọ̀fà níyàn rẹ̀ ń tẹ̀sẹ̀ ní jọ́nà nù mo wá ní àwárí ṣe tẹ̀mí wọn fi bọ̀ yìí tí n bá sì sọ nísìnyí ó kù sáàrin èmi àtọ́lọ́hún ẹ̀yin ni mo lè sọ fún bàbá wa nífẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì wa ní tò wọ́n wá kọjú sáwọn ọmọ ọ̀tẹ́ni kí n má là mí aláàjì ebi sára pé ọ̀rọ̀ láyára wì wọ́n là á ṣe náà ni àwọn náà wá nírú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí lọ́dọ̀ àwọn bàbá táwọn tí wọ́n sì ní káwọn ò ṣe bó o láṣẹ wá ṣe ni wọ́n fi wá ṣàkálà alájí náà la fi ṣe 1000 ìlú fararọ àbí òfin rẹ ntí òde lè sọ nísìnyí mi ń bá di wàsíyà tí yóò sí bìyà àwòdè ẹ wá rí wàsíyà eléyìí fáwọn ọjọ́ rí ẹ dídé tí wọ́n dé ni wọ́n sọ fún mi wọ́n ní ọ bá mi pé gbogbo àdàbíyà bàbá wa àlífà tó gbèsè ànàkùnrin àbí wọ́n sì láwọn àtẹ̀yìn làwọn jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. ẹdín wọn gbọ́. bẹ́ẹ̀ ni sà láago kan ságo méjì òru níjọ́ náà kò sì tí ju kò ju ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kí dídé tó dé yìí lọ ọ̀sẹ̀ méjì sí mẹ́ta kí dídé tó dé. wọ́n wá ní àwọn àti ẹ̀ làwọn jọ sọ ó sì ti máa sọ̀rọ̀ náà pẹ́ ọ wàá bá mi pé gbogbo àdàbíyà gbogbo bí àdàbíyà bá wà pátá láyé wọ́n gbọ́dọ̀ mọ sí àǹsáàrù sílá. tí n bá sì wá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan nílùú ọ̀tàwà a máa wí fún yín pé àáfàá wa Àlàjí àgbà wọ́n gbéṣẹ́ àáfàá wọn lọ́wọ́ ana bàbá ní èmi ní alhaj àwọn alágbàjájà gbàlẹ́ alhaj Muhammad Kamaluddin wọ́n wá ní al-Adabi ẹ̀wọ̀ al-Adabi tí wọ́n wí pé ní mo dúpẹ́ pé mo jẹ́ nu bàbá tí wọ́n máa tún kéwú tí wọ́n sì máa fi ìsára tí wọ́n bá bọ̀ débi náírà tà lázọ̀ ojú wọn korò tí wọ́n bá bá dégbé ẹ̀rín ojú wọn tutù. a sì máa wí pé àáfàá wa gbé sí àáfàá wọn lọ́wọ́ nàlẹ́ Adabi iṣẹ́ àáfàá wa bàbá ló pa nǹkan tó pọ̀ pọ̀ tí nǹkan pọ̀. bá ṣe pọ̀ mọ́ kéwú tọrọ rẹ̀ ò sì dàrú wájú Ọlọ́run ìwọ ò lè rí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ o. ní sísẹ ló ń bẹ̀ bàbá wọn lọ́pẹ̀dẹ́ ló ń bẹ̀ fọ́kàn náà àwọn ọmọ kéwú wọn. ẹ̀sùn nìkan àwọn nìkan ni wọ́n fi Ọlọ́run wọ́n fi kún oníjọba dé tí sáré ò sì dàrú bẹ́ẹ̀ bá sì kọlù wàhálà. so ẹni tí wọ́n wí báwọn lọ́wọ́ wa sọ̀rọ̀. àṣàṣìlámì dọwọ́ wa o gbogbo àwọn àdàbíyà ìtí wọ́n wínú o tọ́lọ̀ wọn kádàrá pé wọ́n rí kí n sì tó wí jáde nísìnyí mo sọ fáwọn bàbá pé mo fẹ́ bá jẹ̀mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ansarul Islam òróǹro ni Ansarul Islam fàdàbíyà bọ́ ọ bá ra màálù 3 million tó o bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ òróǹro tó kéré òun ọ́ jẹran gbádùn tó o bá wá kun ẹran rẹ kí alẹ́ sílẹ̀ tó ròró fi fọ́ sínú rẹ̀. torí ìdí èyí iṣẹ́ rẹ̀ o kọ́ kárí gbogbo ayé ibi yóò tó bá wà kò pé bàbá ọ̀dẹ́nìkan bí wọ́n kọ́ mọ́ dalẹ̀ kéwúlẹ̀ àwọn bàbá wa pọ̀ kájú nílé kéwú bàbá wa ló mọ́ta nílé kéwú bàbá wa ní wàásù àgbáyé wọ́n nílé kéwú bàbá débẹ̀ àwa tá a dé ń jọ mí lèyí ànílé kéwú bàbá dáṣẹ̀ wọ́bẹ̀ ráàmà bàbá wa wọ́n dáṣẹ̀ wọ́bẹ̀ kò síbi tí bàbá ò ní lọ
ìdámọ̀ KEWU kan wọ́n wí bẹ́ẹ̀ fèmí ń jọ tí ń lọ sí tí ń lọ yunifásitì wọ́n ní that's right àní dá ẹnìkan yín dúró àlùbáríkà ọláàfáà wa gbogbo yóò sì ní àlùbáríkà wọ́n wá sóògùn àìkú fún ọ ò tí ì kú oní ọ̀dẹ́ wọ́n lá lálùbáríkà bàbá rọ́bọ̀ nínú ẹ̀ sẹ́rí ìdí ìdákùn mọ́kẹ́ mọ́kún wọn gbọ́ gbogbo bí yóò tàdà bí bàbá wa ibi ọba wà lọ́jọ́ Ansar Islam ọlẹ́ni bàbá wa iná máa wí bẹ́ẹ̀ bàbá wa engineer ẹnìkan bẹ́ńbì kan ẹ̀kún ẹ ní orí ṣe sẹ́yìn yọjú àwọn tó ń bẹ́ńbẹ̀ wọ́n kàn ń ṣèṣekúṣe ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ sọ́wọ́ yọjú engineer wa ni wọ́n máa wí bẹ́ẹ̀ the pioneer registrar Muhammad Kamaluddin University nínú ilé yìí ẹlẹ́ẹ̀kejì máa mọ́mọ́ rẹ̀ wá sí Muhammad Kamaluddin University kò dúpẹ́ kò sí sẹ́ẹ̀tì tí lọ́mọ síwọ́n náà lè wúrẹ̀ tọ́ ọ̀bá tí ilé wọ́n rí ọ̀bá tí ìdàgbà fasilitéètì ọmọ kan wá bẹ̀ tọ́ afẹ́ ṣé à ń gbọ́ ẹ máa wo Asaslam secondary school 1971 lálọ́ ṣe àwọn pioneer àwọn náà ni lọ́kùnrinlá àwọn pioneer ni nígbà tá a pilẹ̀ láwọn àsìkò kan ṣé wọ́n máa mú ànsárù ni sáwọn èèyàn máa mú ànsárù ok ànsárù ní wàá lọ la ilaha illallah owó ni wọ́n fi ń wà ànsárù nísìnyí so Muhammad Kamaluddin University ń bọ̀ wá bẹ́ẹ̀ nítorí kí ni torí padà jẹ́ àgbọ̀ darí àwọn àtọ́lọ́hun rú aslaha baynahu wa bayna rabbihi wala shakka anna Allaha yuslihu ma baynahu wa bayna al-khalaiq tọ́ba wa rí bẹ́ẹ̀ ọdọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wá sí tó mú lọlé nínú ayé ọmọ rí ṣòro ọmọ rí dààmú kọ ọmọ àwọn ẹni ọlọ́run lọ wo àwọn tó ti lọ nínú àwọn tó ti lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين أم نجعل المتقين فجار ẹ̀yin tó ń ṣe ọlọ́run ẹ máa lọ wọnú súrátù Sọ́ọ̀d àyà 28 ọlọ́run ní am naj'alul ladhina amanu wa 'amilus salihati am naj'alul ladhina amanu wa 'amilus salihati kalimufsidin sáfì alladhina amanu wọ́n tọ́bọ̀ lọ ẹ̀nà wọ́lọ́wọ́ ọba gọ́ bí àlàjì àgbà ní ẹbá tẹ́lẹ̀ wọ́n mọ̀ tẹ́ bí èyí tí ó lu ó ní wọ́n lára kí wọ́n pa èkúté ó ní wọ́n lára kí wọ́n sọ̀rọ̀ sí èèyàn ó ní wọ́n lára láti síjú òkè. àmúdájọ́ alladhina amanu wa 'amilus salihati kalmufsidina fil ard. àlè fi wé amúnàjálù ladina amanu wa amilu solihat àtẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì ṣiṣẹ́ dáadáa kalimufsidina á fi wé wọn òbí lẹ̀ jẹ́. amúnàjálù ni muttaqina kalifujjar sáfẹ́ni tí ń pààyàn ọlọ́run ní àwọn kògì. amúnàjálù ni muttaqina kalifujjar. ọgbọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí bàbá ṣe wọn rí náà rí èyí tó gbájú nínú tọ́lọ̀ ń ṣe fún wọn ni pé wọ́n rí náà ríra wọn wọ́n wá tó rí wọ́n kọ́dà níjọ́ kan wọ́n fẹ́ kún wọ́n sì tún yí padà bírí wọ́n ní bẹ́ẹ̀ sì ni ọwọ́ wa ni ọ̀rọ̀ náà wà kálukú hóóyè wọ́n ní tí ń wí ni pé gbogbo wa yìí níbo ni wọ́n ti wá rí kọ́ wá dúró pé níta wí yìí ó ti ṣẹ àfa wa tí wọ́n mójútó wa tí wọ́n mọ àwọn tó bí wa aláàjì àgbà tó tán mójútó wa tí wọ́n mọ àwọn tó bí wa
alájí àgbà tó pé tẹ́ bá ti rí dáadáa lára ọmọ kan wọ́n sì fà á báyìí ẹ wo lisanu sheikh alọ́dọ̀ bàbá wa ńlẹ̀ ake ní fàtẹ̀ wọ́n ń ṣe wàlímà bàbá wa àjòkó lẹ́sẹ̀ àwọn bàbá ọmọ kan wá kéwún jọ́nà wọ́n ń ṣe àbí oníwòlímà ẹ jáde sí ìwà ẹ̀wà gbàlúbáríkà níwájú bàbá ọmọ yẹn wọ́n ń ṣe inú bàbá wa dùn pé ọmọ kí Abdullahi wọ ọmọ àwọn abúlé rìn pé Abdullahi gan ju tó ní Abdullahi wo bọ́ ọmọ òun ṣe ń ṣe bí bàbá bá ti rí dáadáa wọ́n mú máa gba dáadáa bí ọba ti rí òun kèéta ẹni tí ń sọ fọ́lọ́ yín pọ́ lọ́hún wọ́n lẹ́nu bàbá ẹsẹ kẹta bàbá kọdíyàn bàbá wọn fi kálukú lẹ kọ́ máa ṣe tiẹ̀ lọ ni kọ́dà bó wíwí kúwí wọn pe a sì gbádùn rẹ̀ púpọ̀. àwọn ọ̀rẹ́jọ́ alladhina amanu wa amilu salihati wal muttaqina fujja wọ́n gbòkó tí ikọ̀ tanná sí amúnàjálù alladhina amanu wa amilu salihati sáwà fẹ́ni ọgbà ọlọ́run ọba bọ́ tó sì ń ṣiṣẹ́ dáadáa. Al-mufsidina fil ardi bí àwọn òbílẹ̀ jẹ́ nù lẹ̀. Am naj'alul muttaqina kal-fujjari am naj'alul muttaqina kal-fujjari. Bó ṣe rí nu am naj'alul muttaqina kal-fujjari àwọn à ń fi ẹni tí ń pààyàn ọlọ́run pé àwọn kò kí ẹjẹ́ á gbìyànjú bá a bá lè ju àfa àwa yẹn ká tẹ̀lé wọn o. wa tashabbahu in lam takunu mithlahum. Ilé yìí dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa bá ṣe wọ́n lónìí nísìnyí àbáwọ̀ ìmọ̀mọ̀ kan wí lánàá ẹ mẹ́jọ ọjọ́ sí pé ńgbà tí irú báyìí bá ṣẹlẹ̀ láàmú rí. Kèé sọ̀rọ̀ ẹ̀mí máa ń wá dà ní bí lìsáànì yìí ẹni tó yẹ pé ẹnu lásán ní fi ń fẹ́ mi. Àkí máa wá dà ní wá wàgá ibù òun náà lẹni tí ń bá ń fẹ́ mi lẹ́yìn asọ̀rọ̀ ẹnìkan wọ́n ní sádàbíyà ni àwọn kìí fira rẹ̀ hàn bẹ́ẹ̀ mo ní àdàbíyà ni àfa wa ni o máa wá ṣe ziyara kó o sì rí ziyara ń ṣe múríhùn àbí kọ́ ọ máa ṣe ziyara ń kọ́ ọ máa lọ kí àwọn ẹni rẹ̀ yúbùrì gbogbo àìsàn tí ń bẹ lára rẹ̀ tí ń bẹ lọ́kàn rẹ̀ yóò máa ká kú. Ìfàní ìsìyára ní sọ fún òun ìfàní ìsìyára kọ́ máa wá sí ìwádà fáwa gbogbo àwọn afáwa àwọn àgbàlagbà wà ní wọ́n wá títí tí wọ́n fi kú àwọn tó sì kù nísìnyí àwọn ọ̀yẹ̀ wọn òbò tó bá tí ń bá ṣe ìsìyára tó wọ́n ń kí àwọn afáwa. wọ́n fẹ́ tó ẹ̀mẹ́ta tí mo bá pòfẹ́sọ̀ ajé tí mo fi pàdé lálẹ́ ni wọ́n sì wá bẹ̀ àwọn àlàjì àgbà pòfẹ́sọ̀ ajé tí mo fi wọ́n sì gbé ìgò oyin lọ́wọ́ ó tó ẹ̀mẹ́ta tí mo ká wọn mọ́dẹ̀ wọ́n ní ókè bí ẹ ti ń gba mọ́dàbí. Bàbá àti ìrìn bàbá ní wọn ò lè yẹ wọn ò lè bò láti wájú. Mo fẹ́ ẹgbọ́ mo fẹ́ kà á ni kọ́ ọmọ èso tí máa so fún yàn miftahu abwabil hidaya yìí máa sílẹ̀kùn hidaya ta ọlọ́run fún yàn ni torí wọ́n máa ṣàdúrà fẹ́lòmí ìwọ náà máa wá dà níyàn ó fi rí kóònù wàlẹ̀ khairi nítorí ti lélẹ́lẹ́ tó rí wọn wà padà rí látara ziyara. wọ́n tó hùdísù fi sọ́dírì lọ́kọ̀lì ìrádàtà. ọkàn rẹ tó fún pínpín tó ọmọ ibi tó gbé gbà ń sáàsì yàrá wá kí àfa rẹ ọkọ̀ pa pẹ̀lú ọlọ́wọ́ jọ da fún yín sí. تحدث في الصدر الخلية إرادة تشاء صدر الله ليس عدل وزرا. Aláàjì ogun jẹ mi àwọn sí àyínlànà ní 100,000 ní ìbágbà lọ́wọ́ wọn. Abdulwasi Serikida òun dà ní ìrákàntì tí ju tèmi sí bá mú. Àbáwọn engineer 100,000 mi àná ni o. 100,000 mi àná tí mo wí nù.
ó ti dé wọ́n ti ń san wọ́n ti ń wọlé díẹ̀díẹ̀. وتحدث في الصدر الخلي إرادة. ẹ pé alájọ ogun jẹ mi pé 100,000 ni èèyàn bẹ́ẹ̀ sì ni kò ní bàjẹ́ fún wọn. àmín. mo mọ́lẹ̀ yìí lọ́wọ́ báyìí fún wọn kàn máa lo àpò wọn ni kó 100 mi ní kó dá mú wá. وتحدث في الصدر الخلي إرادة. تشاء صدرا. wọ́n jáde bẹ́ẹ̀ alájọ ogun jẹ mi ájì Mustapha yóò dá sí fún ọmọ bàbá wo ogun jẹ ní àwọn tó láyé yìí náà nù ní ziyara onísìn wọn ni yóò dé ẹni Allahu Akbar èmi ọ̀lẹ́nu tí ń fi gbà tó bá òun bí ìmọ̀mọ́ ọ̀fà ọlọ́run oníjọ́ bàjẹ́ fún bàbá ìmọ̀mọ́ ọ̀fà bàbá wa lùmùdír 100,000 àfọ́ àwọn sànúṣẹ́wò akérèmọ́kùnrin àwọn wà ní mọ́kà wọ́n wá pè mí pé mọ́kà làwọn wà ní o àmọ́ gbogbo ohun tí wọ́n bá ń ṣe ńlẹ̀ o ẹ máa gbọ́ mi tẹ wà wọn náà ẹ̀yin náà 100,000 ìyẹn bá dé yọ ánàkùnlá mẹ́lọ́jọ́ sí sáádàm wọ́n pè mí wọ́n ní kí àwọn bàbá àwọn wà mọ́kà ní o tó o bá ti lè máa rọ́jú tó ń ṣe ziyara ọkàn rẹ tó fún pínpín tó ọmọdé yóò gbé gbà wọn yóò sì mọ túká. Pápá fún àtàjọ ń ṣiṣẹ́ yìí. Mo ti fẹ́ sọ̀kalẹ̀. Wọ́n tàn kiri mọ̀ sí ní mọ́. Ṣé sùúrù. Lápò jẹ́ wọ́n gbọ́. Àfẹ́ kó ṣe pé ó dì irú nǹkan báyìí ká tó máa wálé. Àfàmùwé nìí wọ́n sì sọ́yà wọ́n lẹ́rú ọlọ́run kan kọ̀rọ̀ kan wá bá wọn kọ́mọ wá wọn pé mọ́tò tútù yìí ń gbọ́ pé wọ́n wá ní ọmọ wa bọ̀ sàárè ìwọ lọ́mọ níyẹn bá wí bẹ́ẹ̀ àsọ̀rọ̀ àní sọ̀rọ̀ ṣé báwa máa rin àwa pẹ̀lú ọlọ́run àtàfà wa ibà máa rin ọlọ́run àtàfà wa kò wá kèé ṣe kẹ́nìkan ó rí ọ ta ni ó rí ọ àbí ọlọ́run sáwọn tá à ń bọ̀ wá gé òrí wa ni àní bàbá kọ̀ wọn ò kú tàǹsùrù mùsùlùmí bí ẹ bá bù ọ sí kàkà tó fi máa ṣépè wọn wá ziyara wọn. Ọ̀tàkùsọ̀rọ̀ màdúmọ́ ìwé òtún ìrọ́wọ́ tí ìbàpò ó wè mí náà kí n náwó yìí tí ì rí májì ó dí ọ lọ́wọ́ ọkọ mọ́ wá. Májì ó dí ọ lọ́wọ́ mi ó ti dẹni tí wọ́n ò kúkú fọ́ọ̀sì ẹnìkan pé ọ̀gọ́rọ̀ mọ́ mú iye báyìí wá. ṣé bí kò wá rí ní ìní. wọ́n gbúdọ̀ dọ̀kọ̀ adékúnlẹ́kú wọ́n ń bẹ láàrin ni àwọn ní. ẹ máa wu ẹlòmíì iṣẹ́ wọ́n pàfà yìí wọ́n jogún bàbá wọn yẹn ni. 100,000 ti dé máa dẹ̀ la Dr. Adékúnlékún ní alájẹ̀bẹ̀ wàhábì yìí sá tí wọ́n ní Dr. Adékúnlékún wọ́n jogún bàbá tó bí wọn yẹ́nyẹ́ ni àtàwọn àti bọ́ọ̀dà àwọn alájì Mubarak wọ́n jogún bàbá wọn yẹ́nyẹ́ wọ́n ń ṣe pétépété sátí wọn ò sì kíbò sí bẹ́ẹ̀ nìkan ọlọ́wọ́ sàn yín lẹ́sàn rẹ̀. àmì fàkámù kọlọsọ. ilé yóò sì ní dìtàn bú. nílùú jẹ́kì ìfìmìfà ìkà. mo fẹ́ kí wọ́n gbọ́rọ̀ yìí ni. nàámọ̀. kámú. fàkámù kọlọsọ. nílùú jẹ́kì ìfìmìfà ìkà. fàálẹ́kọ̀tì wò fi báhárì iná bàtì wọlé. ẹlòmíì inú wa ti jì ó ti rì sínú ẹ̀ṣẹ̀. sọ́ọ̀sì mọ̀ pé ilé àfa wáyà yìí ṣe èèlò lọ gbàdá méjì àmọ́ kárin èèyàn ló ti dì sọ́fìn tí tọ́lọ̀ ti fi bàbá yọ sí gbọ́kẹ̀ wọ́n sí òsí ni tọ́ba wá wà wọ́n fàyè yìí lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa wí bẹ̀ pé bàbá tí ọmọ wa tó bí bàbá wa àdúrà gbà ní máa wí bàbá tí ọmọ ẹni tó sú wá kán sì kó wa mọ́ra kélé ọba ti gbé omi inú wa sẹ́mọ̀ tún jẹ́ kélé àmọ́ lọ́hùn wá wo bàbá tó bá wá rí bẹ́ẹ̀. kàmí mọ̀rídì
asìfàràtì ní asìfàràtì. Kàkà ní mùrídí asìfàràtì bí mùrísídì àìmọye mùrídí tó ṣe pé ṣé ewu rẹ̀ ló ti lọ òkè àìmọye ọmọ kéwú látara bàbá wa láti tan náà mọ́lẹ̀. Wọ́n ti tọrọ kan mi mùrídí asìfàràtì bí mùrísídì bírin basirin bilbala ìwọ̀rọ̀gùrì. فألقى عليه خلة يمنية. ألقى عليه خلة يمنية. wọ́n ti wá gbé adélé lómi ìwà lérí tó bá wọ ìlú tí ń dé nìsí ọba ìlú yóò mọ̀ kúnlẹ̀ níbo ni mọ́mọ́ bá dé tó wò ní pé èèyàn dé bàbá wa àdúrà gbà níbo ni wọ́n dé tẹ́mọ̀ kẹ́yìn. Sheikh Bukhari pọ̀ ni wọ́n dé àfa Hasan Nusewu gbogbo àwọn àfa àwa tẹ́ rí wọn ni Sheikh Sigini ayélu rè dọ́ ayára wo níparí gbogbo wa ọlọ́wọ́ jalè baríkà wọ́pọ̀ ní àwọn olókè báyìí mọ́ sálámà sí bàbá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ya man sara muritahila فأهلا وسهلا بالذي قدم bàbá wa Sheikh Abdul Qadir Àdìsá ó dìgbò ó ṣe ó dìgbò ó ṣe فأهلا وسهلا fáwọn ẹ̀mọ́ wọlé سبيل النجاة سبيل النجاة Sheikh Al-Fulani 100,000 tí wọ́n náà ń bọ̀ níparí ọlọ́run tí bàbá wọ́gùn lẹ́mi ẹ̀dàpọ̀ ẹmọ́ bínú sí mi ẹ̀dàpọ̀ ẹmọ́ bí bàbá àárín wọn àtọ́lọ́run mọ́jọ́ ọ̀dàrú mọ́ owó kankan wọn Fatiha Ayatul Kursi bismillah. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. gbogbo wa náà táwa ọlọ́run jẹ́ kálukú ọba yẹ rẹ̀ dáadáa oore tá a fi sílẹ̀ ọlọ́run jẹ́ ọba ńlé ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan lẹ́sàn-án rẹ̀ mọ́tò ìlọ bàbá tó o ti gbọ́dọ̀ ẹnu bàbá jòkólẹ̀ báwọn náà ni mọ́tò ìdè má jòkólẹ̀ bẹ́ẹ̀. Alhaji olówó ọlọ́jà ní ìbẹ̀jù lẹ́kí 100,000 ìbẹ̀jù lẹ́kí làjà mo fẹ́ gbé máikrófóònù fẹ́ni ó ní sùúrù jù ọmọ kéwu bàbá tó ní sùúrù jù àrọ̀bá ní subahana.